A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọ̀mágbémisọ́lá Ọmọlọ́gùnmadé àìjẹrandán. Ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ kí wọ́n yọ gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n pín láti máa ṣaláàbò fún àwọn ènìyàn pàtàkì jùlọ Very Important Personalities VIPs lórílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà buọwọ́ lù ni ààrẹ ti ní láti àkókò yìí lọ, àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá yóò dá gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́pàá padà sẹ́nu ojúlówó iṣẹ́ tí wọ́n gbà wọ́n fún. Àṣẹ yìí wáyé níbi ìpàdé tí ààrẹ ní pẹ̀lú adarí iléeṣẹ́ ológun, ọlọ́pàá àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ní ìlú Àbújá. Bí ó ti ní VIP tí ó bá nílò ààbò yóò béèrè fún láti ọ̀dọ̀ àjọ ààbò ara ẹni láàbò ìlú NSCDC tí wọ́n dì hámọ́ra ogun. Ààrẹ ní àwọn apá ibì kan pàápàá jùlọ ní ìgbèríko kò ní ọlọ́pàá tó dáàbò bo ìlú, èyí mú kí ó ṣòro àti dáàbò bo orílẹ̀-èdè. Lẹ́yìn àṣẹ ààrẹ, ọ̀gá ọlọ́pàá yányán Olúkáyọ̀dé Ẹgbẹ́tókun ti wá fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti yọ ó lé ní 11,566 òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi ti àwọn VIPs. Ẹgbẹ́tókun ṣe àfihàn yìí níbi ìpàdé pẹ̀lú àwọn ọ̀gá ọlọ́pàá ní ìlú Àbújá. Bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àṣẹ ààrẹ ti fún un ní ojúṣe láti fi àṣẹ múlẹ̀ láìsí ìdáwọ́kọ́. Ẹgbẹ́tókun ní VIP kò ní àǹfààní àti béèrè ìbéèrè lórí ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n yọ lẹ́yìn wọn nítorí àti ọ̀dọ̀ ààrẹ ni àṣẹ ti wá. Ó wá rọ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá kí wọ́n mọ iṣẹ́ wọn níṣẹ́ pẹ̀lú ojúṣe àti dènà iṣẹ́ àwọn ọ̀daràn jákèjádò orílẹ̀-èdè. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Ọlọ́rundáre Jimoh náà ti ní ikọ̀ wọn ti ṣe àlékún ètò ààbò sí àwọn ilé-ìwé, ilé ìjọsìn àti àwọn ibi ìpéjọpọ̀ ará ìlú public places láti fi dènà ìwà ọ̀daràn àti ìtàpá sí àṣẹ ìjọba. Jimoh sọ àsọdájú yìí ní olú iléeṣẹ́ ọlọ́pàá Ìkẹjà bí ó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Ó fi dá àwọn olùgbé lójú wípé ìpínlẹ̀ Èkó túbọ̀ wà ní ìpamọ́ àti wípé ìgbésẹ̀ tuntun yìí làwọn yóò gbé fún gbogbo oṣù bàbàbà títí a ó fi wọ inú ọdún tuntun. Jimoh fi kún un wípé ìgbésẹ̀ ti ń lọ lọ́wọ́ láti ṣe àlékún iṣẹ́ àkànṣe ọlọ́pàá káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ kánsù tí ó wà ní ìpínlẹ̀. Ìgbésẹ̀ yìí ń wáyé láàrin rògbòdìyàn ìṣòro ààbò ní àwọn apá ibì kan lórílẹ̀-èdè tí ó yọrí sí ìjínigbé tí wọ́n ń ṣe àkọọ́lẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Kwara, Kebbi àti Niger. Àwọn gómìnà 19 ní ẹkùn àríwá ti pe ìpàdé pàjáwìrì sí ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2025 tí yóò wáyé ní ìpínlẹ̀ Kaduna láti fi fèsì sí ìṣòro ààbò tó ń peléke sí i ní ẹkùn. Ìpinnu yìí wáyé láàrin ìpàdé àwọn gómìnà ẹkùn gúúsù ìwọ̀ oòrùn tí ó wáyé ní ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn ní ọjọ́ Ajé. Àwọn gómìnà gúúsù ìwọ̀ oòrùn pinnu wípé àsìkò ti tó fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ láti fi yanjú ìṣòro ìkọlù àwọn adàlúrú. Ọ̀sẹ̀ tí ó kọjá ní ilẹ̀ United Kingdom kọ̀ jálẹ̀ ìbéèrè ìjọba Nàìjíríà láti fi ààyè gba igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ àná Ike Ekweremadu àti wá parí sáà ẹ̀wọ̀n rẹ̀ ní Nàìjíríà. Aṣòfin àná gba ẹ̀wọ̀n ọdún 9 àti oṣù 6 lẹ́yìn ìdájọ́ rẹ̀ lẹ́yìn tí wọ́n ṣe àwárí wípé ó jẹ̀bi ẹ̀sùn ìlẹ̀dí àpòpọ̀ àti yọ kíndìnrín lára ọ̀dọ́mọdékùnrin kan. Àìpẹ́ yìí ni ìjọba àpapọ̀ rán aṣojú tí mínísítà fún ilẹ̀ òkèèrè Yusuf Tọ́gà darí láti ní ìpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ Ministry of Justice láti jíròrò lórí ẹ̀sùn Ekweremadu. Ikọ̀ yìí béèrè kí wọ́n dá Ekweremadu padà wá sí Nàìjíríà láti wá parí sáà ẹ̀wọ̀n rẹ̀ yòókù, ṣùgbọ́n gẹ́gẹ́ bí orísun ìròyìn láti MOJ ní UK ṣe fìdí ẹ̀ múlẹ̀, ìjọba UK fárígá. Wọ́n ní kò sí ohun jọ bẹ́ẹ̀ nítorí kò sí àrídájú wípé yóò tẹ̀síwájú pẹ̀lú ẹ̀wọ̀n rẹ̀ lẹ́yìn tí wọ́n bá dá a padà sí Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Cross River ti wọ́gi lé ààyè tí wọ́n fi gba ẹgbẹ́ darandaran Miyetti Allah láti fi ẹran jẹko láti ìpínlẹ̀ Ebonyi títí dé Cross River tó fi dé Cameroon. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde tí Kọmíṣánná fún ìdàgbàsókè àti ohun ọ̀gbìn Emmanuel Annam buọwọ́ lù tí ó fi tó akọ̀ròyìn lọ́wọ́ ní ìlú Calabar. Gẹ́gẹ́ bí àlàyé Annam, ìgbésẹ̀ yìí tako àǹfààní tí wọ́n kọ́kọ́ fún ẹgbẹ́ Miyetti Allah bí wọ́n ti ké sí gbogbo àjọ
àjọ agbófinró kí wọ́n wà lójúlọ́lá kan fi ń ṣọ́rí láti dènà ẹnikẹ́ni tí ó bá fẹ́ tàpá sí àṣẹ yìí káàkiri ìpínlẹ̀ Cross River. Ìjọba àpapọ̀ náà ti figi gún fífi ẹran jẹ láti ọ̀dọ̀ àwọn darandaran gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ àti fòpin sí fàákájà tó sábà máa ń wáyé láàárín àwọn àgbẹ̀ àti darandaran lórílẹ̀-èdè. Ìkéde wáyé láti ọwọ́ Mínísítà fún Ìdàgbàsókè Ohun Ọ̀sìn Mokhtar Maiha níbi ìfilọ́lẹ̀ National Council on Livestock Development ìṣíde àkọ́kọ́ ní ìlú Yola, ìpínlẹ̀ Adamawa. Mínísítà kérora lórí ìkọlù àárín àwọn àgbẹ̀ àti darandaran tí ó ti yọrí sí ọ̀pọ̀lọpọ̀ ìṣòfò ẹ̀mí, dúkìá àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ tó ti di aláìnílé lórí. Maiha ní àwọn nílò láti gbé ìgbésẹ̀ ní kíákíá láti fòpin sí ìṣòro ìṣòfò ẹ̀mí àti dúkìá. Mínísítà wá gba àwọn darandaran nímọ̀ràn kí wọ́n gba ọ̀nà mìíràn tí ìjọba pèsè sílẹ̀ tí ó pamọ́ nínú ewu tí ó sì tún lérè lórí. Igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar ti bu ẹnu àtẹ́ lu ìyọ̀ǹda àwọn akẹ́kọ̀ọ́bìnrin tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kebbi bí ó ti ní kò yẹ kí wọ́n ṣe àgbékalẹ̀ ìyọ̀ǹda wọn gẹ́gẹ́ bí àṣeyọrí ṣùgbọ́n ìjẹ́rìísí ìṣòro tó ń dojúkọ ààbò orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde ni Atiku ti ní ìpadàbọ̀ àwọn akẹ́kọ̀ọ́bìnrin yìí kì í ṣe fún ayẹyẹ ṣùgbọ́n ìránnilétí wípé àwọn adàlúrú ń ṣọṣẹ́ bó ṣe wù wọ́n láì rẹ́ni yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Àtẹ̀jáde yìí ni Atiku fi fèsì sí ọ̀rọ̀ tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán Arise ní ọjọ́ Ajé. Ọ̀nànúgà ni ó ṣàlàyé ipa tí àjọ ìtẹlẹ̀múyẹ́ DSS kó pẹ̀lú iléeṣẹ́ ológun kí wọ́n tó ríbi tọpinpin àwọn ajínigbé láti rí àwọn akẹ́kọ̀ọ́bìnrin gbà kalẹ̀ láì san owó ìdásílẹ̀ ransom. Ṣùgbọ́n Atiku dá gbogbo àlàyé Ọ̀nànúgà nù bí ó ti ní ọ̀rọ̀ aláìnítìjú ni Ọ̀nànúgà sọ láti dọ́gbọ́n pọ́n orílẹ̀-èdè lé lórí kùdìẹ̀kudiẹ ìjọba. Atiku ní bí ó bá ṣe wípé lótìítọ́ ni àjọ DSS àti iléeṣẹ́ ológun tọpinpin àwọn ajínigbé èéṣe tí wọn kò fi rí wọn mú tàbí ṣekú pa wọ́n. Atiku fi kún wípé àlàyé ìjọba ṣe àfihàn wípé adàlúrú àti báńdíìtì ti gba iṣẹ́ ìjọba pẹ̀lú bí wọ́n ṣe ń dúnàádúrà gba owó ìdásílẹ̀ tí wọ́n sì ń rìn fàǹdà láì lè fi ọwọ́ kàn wọ́n tí iléeṣẹ́ ààrẹ sì ń ṣe ayẹyẹ ìfọwọ́sowọ́pọ̀ wọn. Atiku ní kò sí orílẹ̀-èdè tó ní nǹkan ṣe tó ń ṣe àjọyọ̀ ìdúnàádúrà pẹ̀lú adàlúrú. Kò sí orílẹ̀-èdè tó gbọ́dọ̀ kí ara rẹ̀ kú oríire lórí wípé wọ́n fi ààyè gba ajínigbé àti rìn fàǹdà. Ẹgbẹ́ àwọn bíṣọ̀bù ìjọ Àgùdà ní Nàìjíríà ti fi ẹ̀hónú wọn hàn lórí ìṣòro ààbò tó ń kẹnu sí i ní Nàìjíríà pẹ̀lú ìkọlù fàákájà, ìjínigbé àti ìparun ohun ìní jákèjádò orílẹ̀-èdè. Àwọn bíṣọ̀bù ìjọ Àgùdà sọ èyí nínú àtẹ̀jáde tí ààrẹ ẹgbẹ́ Archbishop Lucius Iwejuru Ngozi àti akọ̀wé ẹgbẹ́ Bíṣọ̀bù Donatus Ahimiosun Ogun buọwọ́ lù. Wọ́n fi ẹ̀hónú wọn hàn lórí ìkọlù sí ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn pàápàá jùlọ ní ẹkùn àríwá àti gbùngbùn tí ó yọrí sí ìṣekúpa àti ìṣòfò ẹ̀mí ọ̀pọ̀ Kìrìsìtẹ́nì. Ẹgbẹ́ bíṣọ̀bù fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjáfara léwu kí ará ìlú má bàa ní lọ́kàn wípé ìjọba ti gbàgbé wọn. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn Mùsùlùmí náà ń fi ara kááṣá pẹ̀lú ọ̀pọ̀ aláìṣẹ̀, ẹgbẹ́ bíṣọ̀bù bu ẹnu àtẹ́ lu ìjínigbé àwọn ọmọdébìnrin 25 ní ìpínlẹ̀ Kebbi, àgbẹ̀ obìnrin 13 ní ìpínlẹ̀ Borno, ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní Papiri, ìpínlẹ̀ Niger, ìṣekúpa àwọn tí ó lé láàádọ́rin ní gúúsù Taraba àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ tí ó ti di aláìnílé lórí jákèjádò orílẹ̀-èdè bí wọ́n ti ké sí ìjọba kí wọ́n tètè ṣe ojúṣe wọn láti dáàbò bo ẹ̀mí àti dúkìá ará ìlú kí wọ́n sì wá ọ̀nà àti rí àwọn tí wọ́n jí gbé gbà kalẹ̀ fi ojú àwọn oníṣẹ́ láabi ba ilé-ẹjọ́. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti ṣe àgbékalẹ̀ ètò ìṣúná n4.237 trillion tí wọ́n gbà lérò fún ti ọdún 2026 sí ilé ìgbìmọ̀ ìpínlẹ̀.
àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ kanṣu ìjọba ìbílẹ̀ àwọn ọba àti àlejò pàtàkì ni wọ́n kópa nínú ìpàdé tí agbẹnusọ ilé-ìgbìmọ̀ mudashiru ọbásà darí. sanwó-olu bẹ̀rẹ̀ àgbékalẹ̀ ìṣúná rẹ̀ láàrin aago kan kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. níbi ọ̀rọ̀ rẹ̀ níwájú ìgbìmọ̀ ológójì ọmọ ẹgbẹ́ ni gómìnà ti tẹnumọ́ èròǹgbà wọn àti ṣe àlékún àṣeyọrí kí wọ́n sì kọ́ ìpínlẹ̀ èkó tí yóò wúlò fún gbogbo olùgbé. ààrẹ bọ́lá tinubu ti gbà láti ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ àti gbógun ti ìṣòro agbésùmọ̀mí àti àdàlúrú. ààrẹ ní òun ti ké sí ilé ìgbìmọ̀ kí wọ́n bẹ̀rẹ̀ àgbéyẹ̀wò òfin orílẹ̀-èdè láti fi ààyè gba àwọn ìpínlẹ̀ tí wọ́n nílò ìṣẹ̀dálẹ̀ ọlọ́pàá. ààrẹ tí ó kéde ìlú ò fararọ lórí ààbò jákèjádò orílẹ̀-èdè láti fi fèsì sí ìkọlù wá darí iléeṣẹ́ ológun àti ọlọ́pàá kí wọ́n gùnlé gbígba òṣìṣẹ́ sí i láti fi gbáradì fún gbígbógun ti àwọn àdàlúrú. bákan náà ni ààrẹ pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn ọdẹ inú igbó àti ètò ààbò tó lé ní gbogbo agbègbè tí ààbò ti kù díẹ̀ káàtó. níbi ìpàdé tí àwọn gómìnà láti gúúsù ìwọ̀ oòrùn gúúsù ìlà oòrùn àti gúúsù gúúsù jọ ní abẹ́òkúta ìpínlẹ̀ ògùn ni wọ́n ti foríkorí lórí ọgbọ́n inú fún ètò ààbò ní agbègbè wọn. nínú àtẹ̀jáde wọn ni wọ́n ti jọ pa ohùn pọ̀ wípé ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ló lè tán ìṣòro. èyí ló mú ààrẹ tinubu ní ìjọba àpapọ̀ yóò tì wọ́n lẹ́yìn bí ó ti pàṣẹ kí wọ́n gba òṣìṣẹ́ 20,000 20,000 sí iṣẹ́ ọlọ́pàá kí àpapọ̀ iye tí wọ́n fẹ́ gbà báyìí lè jẹ́ 50,000. ó wáá darí iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n ṣe àmúlò ọgbà ìdánilẹ́kọ̀ọ́ agùnbánirọ̀ NYSC camp fún ìdánilẹ́kọ̀ọ́ àwọn ọlọ́pàá tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbà síṣẹ́. ẹgbẹ́ àwọn onítìátà ANTP ti dá àhesọ tí ó gba orí ẹ̀rọ ayélujára nù wípé àgbà òṣèré Lérè Pàímọ́ ti di olóògbé. nínú àtẹ̀jáde tí alukoro ẹgbẹ́ Adéjọ̀nwó Olúwafẹ́mi bu ọwọ́ lù ní ANTP ti ṣàlàyé wípé àgbà òṣèré tí gbogbo ènìyàn mọ̀ sí Ẹ̀dà Oníléọlá ṣì wà láàyè nínú àlàáfíà. wọ́n ní àwọn ti fìdí ẹ̀ múlẹ̀ láti ọ̀dọ̀ ìyàwó Ẹ̀dà Oníléọlá wípé àlàáfíà ni bàbá wà kí àwọn ìlú má bá wọn tẹ́tí sí ìròyìn tí àwọn aláìṣòtítọ́ ènìyàn ń gbé kiri. wọ́n wá rọ ará ìlú kí wọ́n dẹ́kun àti máa bá wọn pín ìròyìn tí wọn kò wádìí rẹ̀ kí wọ́n má bàa ṣì ará ìlú yòókù lọ́kàn. àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní kò ní jù báyìí lọ. ẹ pàdé mi ní ọjọ́ ajé Monday fún àkọ́tún ìròyìn. kí a tó lọ ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá a subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.